ọmọ Ọ̀yọ́ yé lẹ́kùn mú kó olóko mọ́ ní kó lè sọ pé kó gun ọmọ lọ títí èmi ìjájà kíjà ọmọ tó ń tẹ̀mí èmi kàfílà o àmọ́ kọ́ ọmọ rò pé gbébì kankan bí àwọn ẹranko tó rán kó rò pé o lè jájà o lè jẹjà àfi bọ́jà ọmọ ẹ̀jẹ̀ ọmọ gbá òun lẹ́kùn máa wo o tún fẹ́ bá a ní Yusuf àtàwọn Christian jẹ́ o tún wọ́n mọ̀ pé Saheed lórúkọ burúkú nítorí ipá ní kó wá bẹ̀ ọ́ sọ fẹ́ dọ́lọ́ nínú ẹ̀ ní àsìkò tí wọ́n gbé ọmọ rẹ lọ sọ ma contribution ni tó ní agbára jù tí wọ́n gán mọ̀ sọ lálẹ́ ẹjọ́ tó kọ̀ láti wọ́n kó àwọn ọmọ rẹ lẹ̀ fúnra rẹ ló pe mí oníkàfílà oní àwọn kidnapper ní kí n pè ọ́ wípé àwọn gbọ́ program ẹ àwọn dẹ̀ ń sun ẹkún àwọn ọkọ̀ ọmọ ẹlẹ́yìn dájí kí ló wá dé tó ń ṣe kí ló dé tó wá padà sẹ́ǹdì kíní ẹ̀yìn tó mú wá láti kóòtù tó lọ́gbà lọ́rin sí Ìlọrin náà bí ẹ sí so kọ́lé sí Ìlọrin ṣé Ìlọrin lèmi àti ẹ ti jọ sọ nítorí pé mi ò bá ọ jàjà kí nǹkan ṣe ọ́ èmi ò bá ọ jàjà mọ̀ sí ibà o n tó wù níwà tó jẹ́ ìwà àìmọ̀kan òun ni mo try láti correct. ọ̀rọ̀ Ọlọ́run tí mo fẹ́ fún nímọ̀ràn yìí àná ni mo wo program ẹ̀ mo wò ó láti ìbẹ̀rẹ̀ tó dópin nígbà tó wá ń sọ̀rọ̀ bóyá it's because of the aggressive torí pé ó wà highly aggressive èèyàn lè pè ní the psychological trauma bóyá a lè pè ní psychological affected èyìnbó yẹn tí o bá correct ẹ fún correction I know that the statement I know it ipe ó ṣe é ṣe kó jẹ́ psychological trauma Ọlọ́run sì ní fadhakir ó ní fa inna dhikra tanfa'ul mu'minin kò sí rújà tá a lè máa jà tá a gbọ́dọ̀ yọ ti ẹ̀sìn nílẹ̀ tí wípé ajé ọmọ ìyá nínú ẹ̀sìn ó ní number 1 anabi wa Muhammad ó ní al-mu'min lil-mu'min ó ní kal-bunyan yasuddu ba'duhum ba'dan anabi ní ọmọ ìyá ẹ̀sìn síra wọn ó dà gẹ́gẹ́ bí ilé tá a mọ tó jẹ́ pé ìkan yóò máa wà lórí ìkan torí ẹ̀ ló fi jẹ́ pọ̀rọ̀ yẹn ní ìgbọ́dọ̀ dalẹ̀ níbẹ̀ arákùnrin kí ló dé tó ń dìrè kí ló dé tó ń ṣe kátó kí ló dé tó ń sọ ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ kí ló dé tó ń sọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ ó ṣe já fi ìbẹ̀rù Ọlọ́run ká fi lo ayé tó wá fabricate ọ̀rọ̀ títí débi wípé ó wá bẹ̀rẹ̀ irọ́ ó wá pa irọ́ tó tóbi lẹ́yìn náà ó wá fabricate ọ̀rọ̀ títí débi pé ó wá mọ̀ọ́mọ̀ ó wá ń pe àwọn oníṣẹ̀ṣe àti àwọn Christian pé kí wọ́n gbà wọ́n tí wọn náà sì mọ̀ pé ìṣesí yẹn kò yàtọ̀ sí ti àbùsí á láti bẹ̀rù Ọlọ́run ayé tá a gbé yìí wàláhì kìí ṣe ibi táwọn gbé lọ àwọn ìṣe àti àwọn ìwà òun náà ní jọ ọmọ pé kọ̀rọ̀ ẹ̀dá òun yóò máa fi gbangba rẹ̀ hàn ní téèyàn bá ń ṣe ní kọ̀rọ̀ òun náà ni yóò máa hàn nínú òṣìṣẹ́ ní gbangba ó ti gbàgbé ọba tó dáa òpè ọ pé kó ràn ọ́ lọ́wọ́ even àwọn tí wọn kì í tẹ́yẹ pé a lè pé Islam òun ò jìnnà ẹ jẹ́ sáré mú ni Barrister wá Barrister nígbà tí ó kọrin ó ní ẹ̀yin ó lámọ̀ òun ẹ̀yin àfà ẹ̀yin ńgbà tí Barrister wà no problem wọ́n wá ní ẹ bá mi gbé Kùránì ẹ̀yin náà wò ó mì pé wọ́n jẹ́ kó hàn wípé inú Islam lòun wà àwọn tí wọ́n ń bẹ nínú ayé nìyẹn kó tó di pọ́lọ́run ní kí ẹrú Ọlọ́run yẹn máa bọ̀ ẹnì kejì máa fẹ́ sọ̀rọ̀ àwọn tí wọ́n lo màyín ṣàlọ́wọ́ kí ló dé tó ń fi àwọn ìṣesí bó ṣe wọ́n sympathy yẹn ó béèrè sympathy lọ́dọ̀ Ọlọ́run tó lè sympathize pẹ̀lú ẹ̀ tó lè fún ẹ ní sympathy láíláí ó wà ń sọ nínú ọ̀rọ̀ kí ló le tó bẹ́ẹ̀ mùsùlùmí ni wá bá a bá ṣe ń ṣe kọ̀rọ̀ wa oníkẹ́jẹ́ amójútó ẹ má jẹ́ àgbàgbé pé inú Islam lásán pa wà kí ló wá dé ìgbà tó ń pariwo àwọn oníṣẹ̀ṣe tó ń pariwo àwọn Christian sáwọn oníṣẹ̀ṣe àti Christian sáwọn ni wọ́n ní kó lọ gba bench warrant lórí irọ́ lórí tí ò rí bẹ́ẹ̀ ó mọ̀ pé àwọn ìṣe tó ń ṣe ní fi hàn bí kọ̀rọ̀ rẹ̀ ṣe burú tó wàláhì tàlá ìṣe tó ń ṣe ló fi hàn bí kọ̀rọ̀ rẹ̀ ò ṣe dáa tó Ọlọ́run ní fadhakir fa inna dhikra tanfa'ul mu'minin a ti rò wípé àwọn ẹni ire àwọn ẹni àlùbáríkà àwọn tí ẹ jẹ́ mùmínì lóòótọ́ òun náà ni wáàsí ọmọ ṣàǹfààní fún ó wá ní pé ibi wọ́n pè ọ́ sí odidi ìmáàmù ìlú chief imam of Ibadan land chief imam of Oyo state ní ìjókòó tó jẹ́ majlisu ti mutawassit akida to mutawassit òun ni akida òun ni kálukú ń lò nítorí pé everybody wá from different angle ó wá rí ìyún gẹ́gẹ́ bí oríire ó rí ìyún gẹ́gẹ́ bí pọ́lọ̀ ń kà ọ́ yẹ ó rí ìyún gẹ́gẹ́ bí pé ó wà important ó dá àwọn ẹni ire lóhùn àwọn ẹni ìpìlẹ̀ ó dá wọn lóhùn àwọn tí wọ́n kà ọ́ sí tí wọ́n sọ ọ́ di mùmínì àbí tí wọ́n fún ọ ní oyè tí wọ́n fi fún ọ ní recognition tó yàtọ̀ láwùjọ ó dá wọn lóhùn ó wà ń ké sí àwọn oníṣẹ̀ṣe àtàwọn Christian pé kí wọ́n gbà ọ́ ọmọ bẹ́ẹ̀ ni wọ́n máa fi hàn àwọn èèyàn wípé you are not a Muslim
wípé Islam rí wa thabit jẹ́ kí n ka àwọn tí wọ́n ń bẹ ń bẹ ní ọjọ́ yẹn pẹ̀lú irọ́ tó ń pa lágbájá kó ọlọ́pàá 10 wá wọ́n kọ́ ọlọ́pàá 20 wá anta kadhab òpùrọ́ ni ẹ́. bàbá wa ìmáàmù ilẹ̀ Ìbàdàn Ọlọ́run kó bá ṣàlékún àlàáfíà bàbá Dr. Abdulbari Adétúnjí wọ́n di 2, Professor Kamil Ọlọ́ṣọ́ wọ́n di 3, Professor Adérìnòye wọ́n di 4, Aṣíwájú Mùsùlùmí of Ọ̀yọ́ State wọ́n di 5, Barrister W.O. Lawal wọ́n di 6, àwọn Muslim community wọ́n di 7, àwọn nàkọ́míò coordinator àtàwọn jàmáà bíi 4 ó di mélòó kákó wọn pọ̀ wọ́n ti lọ bíi 8 bẹ́ẹ̀ yẹn. wọ́n wá mọ̀ọ́mọ̀ pé Saheed Shittu wípé kó lè wá kán lè sọ̀rọ̀ yẹn lásán yìí kó lè bẹ̀ ọ́ ọmọdé náà ní bí àgbàlagbà. wọ́n wá pe Malam Yusuf àwọn méjèèjì wá ní wàá wípé kí ọ̀rọ̀ lè tán nígbà Ọlọ́run ti ní faslihu bayna akhawaykum ìjókòó yẹn wá jẹ́ ìjókòó ti mutawassit ó jẹ́ majlisun mutawassit nítorí ọ̀rọ̀ kálàáfíà ó lè jọba wallahi intention gbogbo àwọn ẹni rẹ̀ nìyẹn nítorí kálàáfíà ó lè wà ó jẹ́ kọ́ ìwọ nìkan lọ wá ìwọ nìkan ni takaburu ń dà láàmú ó jọra rẹ lójú òun ríra rẹ lókè ara rẹ orí máa ríra rẹ torí pé ọmọ yìí káwọn àgbàlagbà ó pé èèyàn kò sí takaburu kò sí gàrú tó kéèyàn máa ronú àti bọ́lọ̀ ń kẹgbẹ́ kó rò pé Ọlọ́run láyà fi wallahi tallahi ó burú pọ̀ kí ló fà á ọwọ́ à ń sọ̀rọ̀ ó tún wá ń blaspheme àwọn èèyàn yẹn ó tún wá ń pe Yusuf ọwọ́ à ń pè lẹ́yìn tí ń takò ṣó tó fẹ́ dá wàhálà lẹ̀ láàrin Yusuf àtàwọn kírísítẹ̀nì àwọn kírísítẹ̀nì gan ọba Yusuf dá ẹni tẹ́mi ẹ̀rọ nígbà ìsìláàmù lára rẹ̀ ẹni tó lóun fẹ́ di mùsùlùmí ìní di mùsùlùmí lọ́rẹ̀ ọlọ́nilá ikraha fid-din ó ní qad tabayyana ar-rushdu mina al-ghayy olúwa ni ẹ mọ̀ fipá mú ni sínú ẹ̀sìn àwọn tí wọ́n ń gbẹ ìsìláàmù nígbẹ̀fẹ́ ó tún kó wàhálà sẹ́mi àwọn kírísítẹ̀nì sáwọn kírísítẹ̀nì àtàwọn oníṣẹ̀ṣe òun náà ní kọ́ ọmọ ìwàkiwà ni sáwọn náà ní kó máa lo ìsẹ̀mí báwọn ni kí ló dé tó tún lẹ́kọ̀ọ́ máwọn ẹni ẹlẹ́ni nígbà tó di ìmáàmù tó jọ̀gá gbogbo pírẹsidẹ́ǹtì gbogbo àwa mùsùlùmí lọ́yọ̀ state tí wọ́n pè é tó ignore call wọn tí pípẹ́ wọn ò ní ìtumọ̀ sí ẹ tó ti rò lẹ́mìí pé kò sí àgbàlagbà kankan tó lè bẹ wí tó ti rò pé òun ló níbàwí ọ̀rọ̀ láláyàfi tó ti rò bẹ́ẹ̀ odidi àwọn èèyàn yẹn pẹ̀lú personality wọn pẹ̀lú personality àwọn èèyàn yẹn nínú ayé ọwọ́ àbọ̀ sí orí social media wọ́n à fabricate ọ̀rọ̀ kí ló fà á kí ló dé tó jẹ́ pé àwọn tí ò sí ìdáyà lára wọn ni wọ́n jí onímọ̀ràn rẹ̀ wáyé tó jẹ́ pé àwọn olórí ibu ni wọ́n bọ̀ wọ́n ṣe mọ̀ràn wáyé tó jẹ́ pé àwọn tí wọ́n ti ọ̀tún ọkọ̀ parun òun ni wọ́n ń ṣe ìmọ̀ràn fún wọn kí ló dé ó lu alukur'an ọgbàgbé àyà alukur'an tó ní summa awrasna alkitaba summa awrasna alkitaba ó ní summa bẹ́ẹ̀ náà ni ẹtì ẹ̀ bá mi ti rántí àyà yẹn darí láàárọ̀ yìí ó ní wa minhum zalimun li nafsihi àwọn kan wà nínú ayé tó jẹ́ pé ìsẹ̀mí wọn nínú ayé wọ́n bora wọn sí ni kí ló dé tó tirẹ̀ bọ́nú àwọn alábòsí wáyé tó ní istiqama kí ló dé tó dúró déédéé wọ́n lè bẹ́ẹ̀ sọ nítorí pé mi ò bá ọjà já kí nǹkan ṣe ọ́ èmi ò bá ọjà já mùsíbà o nítorí wù níwà tó jẹ́ ìwà àìmọ̀kan òun ni mo try láti correct wípé nítorí ṣe yẹn ó kéré sí ó kéré pọ̀ sí kó o sọ pé èmi ọ̀bánilẹ́nu dáwà ni àwọn tó ní ìtumọ̀ láyé ló bí mi ọba mi nù sí alálàjì ni gbogbo nǹkan lọ́ba nínú ẹ̀ nítorí pé mo jọ́bìnrin ó fún àwọn pé torí pé onítakaburu torí pé onígàrú ọjọ́ra rẹ lójú ló fi wá ní god láti wòye pé ọ̀dà náà o sí àwọn tó ń pè ń sáwọn ni wọ́n rán ọ máa padà sẹ́ǹdì kínní ẹ̀yìn tó mú wá láti kóòtù tọ́lọ́gbà lọ́rin sí Ìlọrin náà bí ẹ sí so kọ́lé sí Ìlọrin ṣé Ìlọrin lèmi àti ẹ ti jọ ń lò sẹ́ni kí ló dé tó wá ronú pé ká mú bench warrant wá láti Ìlọrin ìwọ ló sì ṣẹ̀ àjẹ̀bí mọ́mọ́ tí kógun jàlú ó náà ló fi ń kógun jàlú torí ipò jẹ̀bi ó mọ̀ pọ̀ jẹ̀bi. lẹ́yìn náà èmi ẹ ṣe mùnáfìkì èmi kì í sálábòsí èmi ò ní parọ́ títí tí ní ègbó tí ní ètò tí ní èrò ọbọ̀ lọ́hun tó ní mí wàláhì mi ní parọ́. ibi tí àwọn ẹni ibi ti wá Ọlọ́run nìkan lọ́mọ tó bá jẹ́ ìyìnkí ààrẹ yóò mọ sàfin inú ẹ èmi mọ̀ pọ́wọ́ táwọn ní tẹ̀mí ọlọ́run Muhammad Ọlọ́run wọlá pé nínú tí máa wò mọ́ ìdálá aláyé òun là ṣe pamọ́ rẹ̀ Ọlọ́run wò mí o ṣàánú mi o méje ńlá padà sí ibú o ṣe ní lẹ́yìn tí ó máa ní àṣepamọ́ rẹ̀ ní jòjúmọ́ ọlọ́ọ̀rẹ́ rẹ̀ ti ṣe Muhammad lẹ́yìn náà ní tó ń fún àwọn ajá rẹ̀ yẹn wípé kí wọ́n máa wí tí wọ́n náà tún bá wọn repeat tó ń pé wọ́n gbà mí níbo ló ti gbà mí ẹni tó wá sanwó hajj àti kọ tíkẹ́ẹ̀tì àti ṣètò visa owó wọn lé gbogbo àwọn tó kù sanwó òun kọ̀ ó lóun ò sanwó ìgbà tí ò sanwó ọ̀rọ̀ dọ̀rọ̀ police station ó ṣe kò ń gẹ́rin yẹn ìwọ náà gbogbo ṣe fabricate ọ̀rọ̀ ìgbà tó wá ń sọ yẹn ní 2023
tẹ́rù ọlọ́run kan gbé mi ní 125 million lọ tí mo padà ná 360 million sí wọ́n ló bá mi san ni owó tí mo fi tètè kó àwọn alálàájì lọ ṣé wọ́n ló kó lẹ̀ fún mi ni ìwọ ọmọ pé kọ̀rọ̀ ẹ̀dá lọ́lọ́run fi máa san ẹ̀dá lẹ́san bí challenges bá dé bá mi wò bá dé bí ẹ̀dá bá ṣe ṣe kọ̀rọ̀ rẹ̀ òun lẹ̀san tọ́lọ́run san ẹ̀dá yẹn ọwọ́ àlẹ́kọ̀ọ́ mọ́gbá òun lẹ́kọ̀ọ́ máa wo ó tún fẹ́ bá a ní Yusuf àtàwọn Christian jẹ́ ó tún wọ́n mọ̀ pé Saheed lórúkọ burúkú nítorí pé ní kó wá bẹ̀ ọ́ sọ fẹ́ dọ́lọ́run kí ló dé tọ́ba tó dá ẹ tí ò ní ìtumọ̀ kankan sí ẹ wáyé tó ti ẹ̀rù pé náà ti dà ń bẹ lọ́dọ̀ rẹ̀ nínú gbogbo ayé nígbà tí Saheed ń búlì gbogbo ayé tí ń búlì àwọn èèyàn àwọn ọ̀rọ̀ kan bẹ tọ́mọ yẹn sọ tó jẹ́ correction náà tó tún nǹkan ṣe òun làwọn mushrik òun làwọn àfẹ́ ẹlẹ́bọ àwọn kan bẹ tó jẹ́ wípé ọ̀rọ̀ yẹn tí ọmọ yẹn sọ lásìkò tí ń sọ̀rọ̀ yẹn wallahi tó tún nǹkan ṣe nítorí pé àwọn kan jáwọ́ wọ́n ní ọ̀rọ̀ táwọn sọ àwọn kò jẹ wọ́n làwọn ò ṣe bẹ́ẹ̀ mọ́ ebí ọmọ yẹn ló pe kálukú sákèsí ẹ̀ ọkàn yẹn èyí tó sì ṣe tó jẹ́ irọ́ ó jáde ó dìbọ̀nkì ẹ̀ kí la fẹ́ kó ṣe Wàsíù tó pa Sayyidina Hamza lógun Uhud ńkọ́ ọgbàgbé tójú ànábì kan ní Tọ́ìfù ni ọgbàgbé táwọn Christian náà ni o àwọn afáàpáàd tí wọ́n fojú ànábì rí lọ nígbà tó ń lọ hijira tó ń ti bẹ́ẹ̀ ọlọ́run ò bínú ànábì ò bínú ọlọ́run fúnra ẹ̀ gan fẹ́ bínú tó sọ fún ànábì pé kí ni kí n ṣe ó sọ fún olúwa rẹ̀ ń mọ̀ ṣe nǹkan kan fún wọn gbà nìyẹn àwọn àrọ́mọdọ́mọ wọn gbà sáwọn ará Tọ́ìfù wá padà di mùmínì ni ìgbà tá ànábì ń bínú ní Tọ́ìfù ọba tó dá sọ wípé ṣe sùúrù ó bẹ̀ mí nínú ìjọ òní ní Tọ́ìfù èmi náà bẹ̀ ọ́ lónìí ní Madina lójú ogun Uhud Sayyidina Hamza tí wọ́n pa yẹn tó bá fẹ́ pààyàn díẹ̀ nìkan lọ́ọ́ pàdé àti pé kó o mọ́ pààyàn yóò jẹ orí ayé àti tàlìkì àmọ̀ fún ẹ ànábì ò pẹ́ nìkan kan dì ẹni tó pa Sayyidina Hamza yẹn tí ì ṣe Wàsíù ó padà gba Islam ẹni kó lè ọ̀sá ó ti sá ẹni ọ̀dà tọwọ́ ẹ̀ lé ọ̀dà alẹ̀ sẹ́fẹ́ kí ló tún ṣẹlẹ̀ arákùnrin yìí nígbà wọn pé yìí tá a pé yìí kò sí ní Nàìjíríà ó sáré travel wá ní láti UK bákan náà Malam Yusuf ní lecture pẹ̀lú àwọn lawyers ní Abuja ó lóun wọ mọ́tò wọn mọ̀ ọ́ bọ̀ àwọn méjèèjì sì wá àti gbogbo àwọn ẹni retí mọ̀ kálẹ̀ yẹn èèyàn tí ń bẹ́ẹ̀ ni bàbá ìmọ̀ mọ́tò 50 ìwọ nìkan lọ́mọ wa ìwọ nìkan yàtọ̀ sí ọmọ olórí ibú ọmọ ìran kíran tó ránṣẹ́ yẹn tí ń ṣe ìpè ilé àwọn bí àwọn tó bí gbogbo bàbá bẹ́ẹ̀ láì sáwọn bàbá ìmáàmù ó rí pé òní contribution rẹ nínú ẹ̀sìn ó rí pé wọ́n gan ló ń bẹ̀sìn jẹ́ wọ́n bẹ̀sìn jẹ́ ó tún ti wá dìre ó ti ní trauma ó ti dìre ó ti ń fò náà ó ti ń fò fẹ́ǹsì ọmọ àwọn ráì òrí náà rọrọ́ ń bì kankan àfọ̀dọ̀ àwọn ìṣẹ̀ṣẹ̀ àtàwọn Christian ó rí pé òun ṣe dáadáa bẹ́ẹ̀ ọmọ pé ó ti ń sọ fáwọn èèyàn pé òun ní kọ̀rọ̀ tó dáa ni àpèjúwe tó ń ṣe fáwọn èèyàn nìyẹn ó dúró déédéé nìyẹn ọlọ́ni innal ladhina qalu rabbuna Allah ó ní summa istaqamu tatanazzalu alayhimul malaika alla takhafu wa la tahzanu wa abshiru bil jannati allati kuntum tu'adun ní gbogbo náírà ọmọ pé tọ́lọ́ ń fi máa sànú ẹrú bí kọ̀rọ̀ ẹrú bá ṣe rí ni ọmọ pé lọ́lọ́ ń fi sànú ẹrú ṣé kò yé wọ pé nìkan kan ò lè kú tásìkò pé èèyàn ọba tó ni ọ̀sẹ́ ni ó lè kú tásìkò rẹ̀ ọba tó wàláhì tàláhì òdodo bẹ̀ nìyẹn aburú tẹ̀yìn rò yẹn kò ní ṣẹ́ ọlọ́run wọlé àwọn ẹni rẹ̀ yóò wọlé àwọn àgbàlagbà yóò wọlé ànábì wa Muhammad yóò wọlé gbogbo àwọn wòlíì gbogbo anbiya wal mursalin tí wọ́n jí sí ọlọ́run tí wọ́n bá lága rìsálà ọlọ́run ní jẹ́ kí mọ̀ràn yín laburú kò ní ṣẹ́ lórí mi ọlá ànábì Muhammad ọlọ́run wọlé pé kọ̀rọ̀ ní fi máa san ẹrú lẹ́san ẹ ní àwọn hujja tó pọ̀ mọ́ nígbà tẹ́ ẹ máa mú àwọn àdánwò wá yàtọ̀ sí ẹ̀tẹ́ mú wá lọ́dọ̀ ti baba Fahima láìpẹ́ yìí ni mo tún wo baba Istijaba baba Istijaba lè show picture rẹ̀ yẹn káwọn Yorùbá mọ̀ baba Istijaba ìwọ náà ni ìwọ ni genesis of sayia ìwọ ni genesis of problem ìwọ náà lọ́rọ̀ àwọn ọmọ aláburú yẹn wípé kí wọ́n máa ṣe ó dẹ̀ ń pèrè ẹni dání atamuruna an-nasa bil birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitaba afala ta'qilun láàyè ní fúnra Ọlọ́run ló sọ yí pé àwọn mùnáfìkì idha laqul ladina amanu qalu amanna wa idha khalaw ila ash-shayatin qalu inna ma'akum innama nahnu mustahzi'un Ọlọ́run ni Allahu yastahzi'u bihim wa yamudduhum fi tughyanihim ya'mahun Ọlọ́run mọ̀ wípé innaka mina taghi Ọlọ́run náà mọ̀ pé you are a pretender you can pretend you are nothing àgbáfìfo ní ẹ ò ní ẹnì kankan ọ̀ lálàyàfi àti wọ́n lè wà náà lọ́wọ́ lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣẹ̀ àtàwọn Christian nígbà tó fà àwọn ẹni rẹ́lẹ̀ àwọn àfa àgbà nínú ayé àwọn ń ṣe mí ló jẹ́ ń wí pé ṣé kí wọ́n á torí ipá ìjà kí wọ́n lè bó sòótọ́ ọ̀rọ̀ ni wallahi mi lè torí ẹ̀ torí pé mi ìfẹ́ kọ́ rá sínú mùsíbà mi ìfẹ́ kọ́ jẹ́ ọmọ ẹ̀ná tàlìjẹ́ náà yálò o ti ń wọ ọmọ ẹ̀ná tàlìjẹ́ náà yálò kódà o ti ń bọ́nu ná kí ló ń ṣe ẹ́ kí ló ń ṣe ẹ́ kí ló ń jó ẹ lówó tó fi jólẹ̀ kí ló fẹ́ gbà sí bíbélì àti ẹsẹ̀ ń jàun opportunity tó ga ni wípé mo rí ọ nílé Sheikh Muhyiddin mo kí ẹ ọ̀pọ̀ nǹkan wọn náà ló tún jẹ̀bi mo tún wá kí ẹ kí ló rò pọ̀ jẹ́ kí ni màá gbà lọ́wọ́ rẹ̀ ìwọ lọ gba ẹgbẹ̀rún kan lọ́wọ́ mi wallahi tallahi kọ́ mọ̀ ṣàfihàn ẹ̀ kọ́ mọ̀ ṣàfihàn èmi náà àtọ́ba tó jọ dá wa
tó mọ̀ ṣàfihàn yẹn náà nínú ẹ̀ ní àsìkò tí ẹ gbé ọmọ rẹ lọ ṣùgbọ́n contribution ni tó ní agbára jù tí wọ́n gán mọ̀ sọ lálẹ́ ẹjọ́ tó kọ̀ láti wọ́n kó àwọn ọmọ rẹ lẹ̀ fúnra ara rẹ ló pe mí oníkàfílà oní àwọn kidnapper ní kí n pè ọ́ wípé àwọn gbọ́ program ẹ àwọn dẹ̀ ń sun ẹkún àwọn ọkọ̀ ọmọ ẹlẹ́yìn dájí kí ló wá dé tó ń ṣe kí ló dé tó di kèfèrí wáyé tó fẹ́ di kèfèrí kì í ṣe gbogbo ẹni tí ò kí mu kèfèrí yarifuna ni'matallahi thumma yunkiruna ẹni tó lọ ń fún ní ìrọ̀ra tí ń fa ìmọ̀lẹ́ sanre kèfèrí ni kí ló wá dé kí ni tó rò pọ̀ fẹ́ láyé tó wà ń fabricate ọ̀rọ̀ tó wà ń parọ́ máwọn ènìyàn lẹ́yìn ìní tí Saheed bójú mu ni mo fi lẹ̀ ebi wọ́n sì máa bẹ́jọ́ rẹ lọ ní kóòtù ó tún wá pè ọ́ wọ́n tún wá bẹ̀ ọ́ ọmọ tó jẹ́ pé wọ́n tẹ̀ mọ́lẹ̀ Saheed tí wọ́n tẹ̀ mọ́lẹ̀ ní zone 2 simply because of you ọ wà lórí ìdọ̀bálẹ̀ wọ́n wà ń tẹ̀ mọ́lẹ̀ ọ wà ń bẹ̀ ọ́ pé ẹ má bínú sa ọmọ bẹ pé bí ẹ̀bẹ̀ bá tá àbùkù yín kù ni àwọn tó ń fọ̀rọ̀ lọ yẹn wọ́n kàn jẹ́ kó máa jìn sínú àbùkù ni mùsùlùmí máa jẹ́ kọ́rọ̀ òfu yẹn ni olúwa ní laqad kana lakum fi rasulillahi uswatun hasana ó ní liman kana yarju Allaha wal yawmil akhir wa dhakara Allaha kathira ẹ wà pẹ̀jú ìta nàbì jẹ́ láyé ẹ wo yí àwọn èèyàn tí ẹ bá nàbì sọ̀tà láyé gbogbo wọn ní ọmọ ìgbà Islam kan tó kúrò láyé àwọn kan mọ̀ bẹ́ẹ̀ tẹ́ pé dáadáa àwọn nìkan wọn dín sọ́dọ̀ àdábì wọn mọ̀ torí ẹgbẹ̀sìn lọ́wọ́ ẹ àmọ́ ìwà nàbì wù wọ́n dáadáa rẹ̀ wù wọ́n wọn appreciate ìwà tó lọ́wọ́ bá fún Muhammad ṣùgbọ́n wọn gba Islam jọba wọn kì wá ṣùgbọ́n wọn gba Islam lọ́wọ́ ẹ̀ wọ́n sì jọ lu ayé ní ọ̀pọ̀lọpọ̀ náà tí wọ́n jọ lu ìsẹ̀mí ní ìgboro Medina tó jẹ́ pé wọ́n gba Islam wọ́n sì bá nàbì lò sẹ̀mí àlàáfíà kí wọ́n lápèjúwe pọ̀ já fa o nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ olórin àwọn tó jẹ́ ipa fẹ̀ ní sí pé olórin ni wọ́n tí wọ́n bí ọmọ tí wọ́n rọmọ tó sójú ọ̀nà ẹ̀sìn tí wọ́n bí ọmọ tán àmọ́ wọn wúlò tán àmọ́ wọn jẹ́yàn tán àmọ́ wọn sì ń di mùsùlùmí tí Islam wà sábẹ̀t kí ni ìsúnmọ́ pọ̀ wá já fa nígbà tá a bá ní àpèjúwe eré tọ́mọ ẹni lè wò lọ́dọ̀ ẹni táwọn alábàágbé ẹni lè wò wá ṣe investigation nípa mi lọ́dọ̀ àwọn òṣìṣẹ́ mi lọ́dọ̀ wọn tẹ́ ń bẹ̀lẹ́gbẹ̀ẹ́ mi wallahi mi ò kí ń sá dáa níta mọ́ dáa nílé máa ti dáa nílé gan torí mo mọ̀ pọ̀ ga sàárà yìí tá a bá ṣe nulẹ̀ mo wúlò fáwọn tẹ́ ń bẹ̀lẹ́gbẹ̀ẹ́ mi púpọ̀ jù Ọlọ́run bá ṣàánú mi gan ni èmi èfi ìyà jẹ òṣìṣẹ́ ẹnìkan kan ò lè bá mi ṣiṣẹ́ tí wọ́n bá lọ wọ́n máa padà sunkún ní wọ́n padà máa banújẹ́ dé ni bí ẹjọ́ àmùdíra àwọn ọmọ màá nígbà tí ì ṣe pé mi pẹ̀lú ìṣe life contract ẹ fẹ́ bá mi ṣiṣẹ́ wọ́n bá tún bẹ̀bẹ̀ pọ́n fẹ́ padà ẹnu iṣẹ́ ìwà wo ni mò ń wù tí mo wù wọ́n bẹ́yẹn irú dáadáa wo ni mò ń ṣe tí mo wù wọ́n bẹ́yẹn bọ́rọ̀ bá dé stage kẹ̀yìn àmọ́ sán àwọn àgbàlagbà wọn á ní èèyàn gbókèrè ní ìsúnmọ́ ni là á mọ̀ ṣe ẹni ó dé take it easy àwọn ẹni rẹ̀ ń bẹ bọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ẹ jẹ́ ní àlùbáríkà òun náà ni wọ́n ti bì ọ́ títí lórí ọ̀rọ̀ Saheed Shittu yìí bàbá àlùbáríkà tó sí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n náà sọ fún mi ipe máa sponsor program ẹ̀ ìmọ̀ ẹgbẹ́ owó tó tóbi fún ẹ ibi bàbá yẹn bẹ́ẹ̀ títí òtún gbà náà kí ló dé ẹnìkan ò lè dọ́lọ́hun ní àná tí Saheed tún bínú mo tún bu ipe mo bínú kí ló dé tó fi ń ṣe báyìí wọn náà wọ̀rọ̀ tó sọ bó ṣe wọ expensive tó ìwọ gẹ́gẹ́ bí àgbàlagbà eléyìí wá ń jẹ́ kó máa fi àwọn ìṣesí yẹn ó wá fi yẹpẹrẹ ara rẹ nítorí kíni kí là mú èmi dúpẹ́ fọlọ́run ọba tó ní mí wípé kò jẹ́ kọ́wọ́ ọ̀tọ̀ tẹ̀ mí gbogbo gbìyànjú àwọn tí wọ́n ń tẹ̀lé wa nítorí kán lè bá wá sí owners corner ọmọ olóríire tó ń drive mi ọlọ́run ọba pẹ̀lú ẹ̀ ọlọ́run ṣàánú mi àti ẹ̀dúpẹ́ fọlọ́run náà tí ò sáwọn kan tí wọ́n tó rán pé wọ́n wà níwájú wọ́n lè láì hamd adúpẹ́ tó lọ ń yọ wá kúrò ní mùsíbà yẹn ẹnìkan ò pẹ́ nìkan ni ẹni ó saburú mọ́ rẹ̀ ẹni tí ó sọ fún ní wá àwa sì gbọ́ lọ dúró torí man yatawakkal ala Allahi fahuwa hasbuh wọ́n ń pariwo ìwọ ló ṣe ìwọ ló mọ̀ ìwọ ló là ìwọ kí ló ṣe kí ni tó ṣe náà ní àwa tá a wà ní ojú ọ̀nà hajj tá a wà ní airport tó wọ́n àdírẹ́sì wọn bá àwọn èèyàn díẹ̀ tó kó lọ tó ní bí kàfílà ṣe wà yẹn bẹ́ẹ̀ rẹ̀ ṣe pọ̀ tó ikú síbi kankan tí wọ́n lọ ó tún parọ́ fáwọn èrò ọ̀dọ́ náà ó ní kíni ó ní tó jẹ́ ọ̀kan ó ló ti náwó alálàjì tán nígbà ọlọ́wọ́ bá sì rí kọ̀rọ̀ mi ibẹ̀ náà lọ wa ó ní 50 million ó ní 60 million ó ní 70 million ó ní 20 million ibẹ̀ náà wọ́n ti dáwọ́ yẹn jọ tówó yẹn fi padà bí 360 million tí mi ra tíkẹ́ẹ̀tì fáwọn èrò mi mo padà fẹ́ àtàwọn èrò rẹ padà sí airport ni ọ̀rọ̀ tí pé wọ́n bá mi ní Mẹ́kà lọ́dún yẹn ọ̀rọ̀ tí pé wọ́n náà débẹ̀ ó ní wàláì wòlíì ni ọ̀rọ̀ tí pé ó confam ẹ̀ ó confam ọlọ́run bá ń pẹ̀lú mi gan ọlọ́run dẹ̀ bá mi san gbogbo owó yẹn alhamdulillah ọba tó ní ṣàánú mi gan ọlọ́run pẹ̀lú mi gan ọlọ́run padà rárá